ìṣẹ̀ṣe làgbà àgbàníṣẹ̀ṣe kárántí onírun wa ká mọ́ tijú ohun tí ń ṣe tadúláwọ̀ àtẹ̀sìn àtàṣà àti ìṣẹ̀ṣe Yorùbá gbogbo wa la ò láṣepẹ́ láyé. ọdún pé ọdún jọ ọdún kò la fi ń yọ̀ la sì fi ń dúpẹ́ èyí ló mú ASAYORUBA TV tó fi ń kí gbogbo oníṣẹ̀ṣe ní gbogbo àgbáyé fún ayẹyẹ ọdún ìṣẹ̀ṣe tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ọdún yóò yàgò fún gbogbo wa o gbogbo àwa tí a ní ojúbọ kọ̀ọ̀kan ojúbọ wa yóò gbè wá ìṣẹ̀ṣe kò ní pọ́n wa láṣọ àṣẹ ASAYORUBA TV ló ní wọ́n mọ̀ọ́rẹ́ nílé ra ni wọ́n ṣe ń dúpẹ́ lọ́wọ́ ọya wọ́n mọ ìlẹ́rìn ni wọ́n fi ń fi ìmọ̀ọ́rẹ́ hàn fún ọba lùfọ̀n ASAYORUBA TV mọ̀ọ́rẹ́ bẹ́ẹ̀ ló ṣe ń dúpẹ́ lọ́wọ́ àwọn èjìká tí ò jẹ́ kí ẹ̀wù ọ yẹ̀ lọ́rùn àwọn ènìyàn àtàtà pẹ̀lú ẹlẹ́gbẹ́jẹgbẹ́ iléeṣẹ́ olókoòwò tí ń ṣe ìgbélárugẹ fún ìkànnì ASAYORUBA TV àdúpẹ́ lọ́wọ́ yín o bẹ́ẹ̀ là ń dúpẹ́ lọ́wọ́ gbogbo oníṣẹ̀ṣe pátápátá ọdún yóò yàbò ká tó jọ fà ìkúdẹ́gbẹ̀ra bó bá di lámọ́dún gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ jẹ́ kí ìlànà òun ẹ̀sìn ìṣẹ̀ṣe ó parun ipò ọ̀gẹ̀dẹ̀ kì í tán nípa dò láéláé láyéláyé ẹ̀ ò ní parun o àṣẹ ASAYORUBA TV ìkànnì orí ayélujára tí ń gbé àṣà Yorùbá lárugẹ fún ìkéde àti ìpolówó àti onírúurú ayẹyẹ tẹ́ ẹ fẹ́ ṣe ẹ lè kàn sí wa lórí nọ́mbà yìí 07063473429 07013834292 tàbí 08179660279 ASAYORUBA TV Yorùbá là ń gbé lárugẹ.